àṣeyí ṣàmọ́dún lọ sọ Ọlọ́run tóbi lọ́ba Funmilola Abolarin ADEOYE. Ọmọ bari ọlá ara ìrẹsẹ̀ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ìkín rẹ̀ sábàbà òkun yìí ọmọ bàbá tí ń jẹ́pọn bàbá tí ń jóyin èdè òdìmọ̀já lẹ́kọ̀ọ́. Ọmọ bàbá dúdú etí ekoro ọmọ koro nígbè ekoro ọmọ jùà nígbè rọmọdé rẹ́sà. Bari ọlá ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ìkín bari ọlá ọba tí ń gbọ́ barin kẹ́ńkẹ́ èdè òdìmọ̀dé rẹ́sà ara ìrẹsà dúdú lẹ́gbọ́n pupa làbúrò. Ọmọ báànú Abolarin àjíǹrere àgbáyé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àpáta pààrà tí ń pèrè lájúbà. Ìrẹsà jẹjẹ yín lẹgbẹ́yàn pupa fàlejò pupa lórí ẹni pupa ojú òtàlejò ojú tí yín ojú ń tọbẹ̀ nínú àwòtán gbọ́rọ̀. Èyí lọ́mọ pàlàpàlà bolókùrùn bá kú tó ẹ jogún ẹ̀ mọ́ ti. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ ni àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye kò ga kò bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ ò dáyé. Ojú ló fi dúdú tó wẹmọ fún pupa ìmọ̀ràn àgbọ̀nrín òjọ tẹkùn ẹ sọ fọlọ́gìn ni kó wá dá tiẹ̀ kárí. Ọmọ bẹ́sìn bá kú ní rẹ̀ sàwọn abọ́ sórí ẹṣin fi bẹ́sìn bẹ́ẹ̀ ru ẹṣin lòrìṣà ìrẹsà. Sẹ́wẹ́ gbọ́lẹ̀ ẹlẹ́gbẹ̀rún ọ̀pẹ fènìṣẹ́po ní bìrẹ̀sà nínú wọlé òtúpọ̀ ní yàmọ̀dẹ lára. Ìyá Emmanuel agbóhùn ní tọrẹ kó bá wọn gbó jẹjẹ àdàgbòmù nítòsí kó dàgbà kó mọ́ dàgbà yà àtàrí ẹ̀ mẹ́ta gàgàrà ní tọ̀pẹ́ kó gajà àwọn ọ̀tá rẹ̀ lọ. Ìfàǹfàjẹ́ olókùn fàránjẹ́ ni ó jámọ́ lọ́wọ́ lamọ̀ lólókùn ẹ̀sìn ẹ̀sọ́ fólókùn Ìbàdàn kó má bọ̀ lókùn àránjẹ́. Ọmọ aláàrọ̀ òjijì ọmọ onímọ̀dé àṣọ ọmọ ẹ̀pà nílé ọ̀rá ọmọ olówó lábẹ́ ní ọmọ ajírọ̀ tútù lágbẹ̀dẹ ìran bàbá yín ní ìrọ̀wọ́ sílẹ̀ ké ìbò tó dé ìbò dé tó ń wọ̀ ọ̀hún pọ̀ sí ẹ̀yin lọ́ọ́ máa bògbódì jálẹ̀ lọ́jọ́ mù ẹ̀yin lọ́ọ́ máa jíwo gbó lọ́ọ́ fàṣun nírẹ̀sà onírẹ̀sà gbogbo mọ́dẹ́ nírẹ̀sà nílé. Ọmọ alára pé obìnrin tó ṣòwò pápápá tó lọ gbọ́dọ̀ lóṣùpá tó pẹja mẹ́ta tó tà lẹ́gbẹ̀ta tó kówó ògbẹ́ni tó bá lára pé wọ́n kíjìpá ni wọ́n ṣòwò tán jèrè pápápá. Ọmọ olókùn lóye bí akọlà bí ọkọ tuntun òyìgì ọmọ ọbẹ̀ lọ́wẹ̀. Ọmọ eléwé elérò ògbókùkù sọmi agbádànù lọ́rẹ̀ ayé Adéoyè kó pẹ́ bí ewé àpẹ́. Ayé Adéoyè ọdọọdún là ń rorogbo ọdọọdún là ń ráùsà ọdọọdún là ń rọmọbì lórí àtẹ kórìjọ pẹ́pẹ́pẹ́ bí ewé àpẹ́ kó dára lẹ́wà bí ọ̀sẹ̀. Ìyá òrèké àṣeyí ṣàmọ́dún jọjọjọ.